Ádámù ṣe farawé kò ṣe farawé níbi ká sọ̀rọ̀ tààdùsù lọ́kàtà àrọ̀bíyà ṣé Ádámù ṣe farawé kìtàbà ṣe Ádámù ṣé Ádámù ṣe farawé wáàsí ṣe Ádámù kò ṣe farawé ìròrí ṣe Ádámù kò ṣe farawé kákọ́. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Sallallahu alaihi wasallam. Lódodo àwọn èèyàn kan bẹ bí àwọn afáàmọ́ ń fàlùtì bí àmì bí àwọn mọ̀lẹ́wà náà sí tí a bá ti pè wọ́n lójijì báyìí wọ́n máa dantẹ́ fẹ́ sọ́ọ́lẹ̀ lọ ni tó ò ní dúró àwọn kan bẹ wọ́n sọ fún wọn láti bí ọdún kan wọ́n wá rorí wọ́n tọ̀ wọ́n jọ lẹ́yìn àwọn èèyàn lè nítòsí òun ló dé nílé sọ̀rọ̀ bí àwọn afáwa máa ń fàlùtì àti ìmáàmù kanda àtàwọn àmì tọ́ ìjókòó tí àjókòó yà ìjókòó mọ́kásì ayé fún púpọ̀ lílọ bíbọ̀ sí pọ̀ ó sì jẹ́ kó rẹra àmọ́ àwọn ibìkan bẹ tọ́jà síbẹ̀ tọ̀ pẹ̀lú ààrẹ náà ọ máa fi oògùn gbéra ó sì ní ọ sálọ náà káàtà níyàbá pẹ̀ síbẹ̀ á mà pé ìfẹ́ Sheikh Adamu là jẹ́ torí ẹ̀ka fáwọn ọ̀rọ̀ síbi mo ti gbọ́ wípé ní mẹ́ni lẹ́bi khadama lisana al-arabiyyi lugatan wa bayanan wa nahwan wa sarfa innahu al-aluri kasibawe ar-raba al-lisan wa khadama al-aluri al-fiqh كأبي أنيفة الربع اللسان وخدم العلوري الحديثة كالإمام البخاري والترمذي الربع اللسان وخدم العلوري التفسير كما كزمازري الربع اللسان قال الحروف عندنا ليست دم ولا جنس ولا لأمي ولا لأبي إنما هي اللسان من تكلم بها فهو عربي àwọn àwọn ọlọ́sẹ̀rù sí lágbára mo wòye àyìn wọn ronú lọ látẹ̀tẹ̀ wọ́n sì ránṣẹ́ yìí mo ní sẹ́yìn àdáwọn jù wá lọ pẹ̀lú gbogbo nǹkan bàbá yìí ti ń ṣe tíra láti 1940 ìwà gbọ́ ní ìṣèṣìrí rí ipé ṣé Ádámù ṣe pẹ̀lú sínú tíra ṣé Ádámù ṣe farawé ní gbogbo nǹkan ní òṣè farawé kò ṣe farawé ń bí ìmọ̀ gbogbo wa táwọn ayé àtàmìbì àti mọ́mú kánda kò sẹ́ni tí ọ̀fẹ́ ẹgbẹ́ mọ́lá alájàmẹ́ ìyànú wa ṣé Ádámù gbogbo jẹ́ kẹ́kọ̀ọ́ wọn ní kọ̀jọ́ ọdún mẹ́ta lọ ẹnu wọn mo ti gbọ́ ẹ wá wo bí wọ́n ṣe lo ìmọ̀ náà wọ́n ṣe farawé bẹ́ẹ̀ bá ní olówó kan bá dé ọ̀rẹ́ mi kan sọ bẹ́ẹ̀ ní bá gbé sàkà wá ṣé Ádámù àdá sàkà padà èmi ò lè ṣe wọ́n gbé sàkà wá tó bá dọ́ nínú ọmọdé tó fi wá tó bá yìí o àlẹ́ wí ẹ̀ wọ́n gbé sàkà wá ọ̀rẹ́ mi kan ní wọn lówó gbóná ni ọ̀nà fíríjì ń bẹ́lẹ̀ àwọn ọ̀nà ìgbésí fíríjì wá gbóná 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 tutù gbogbo nǹkan ṣe Ádámù kò ṣe farawé níbi ká sọ̀rọ̀ tààdùsù lọ́kàtà àrọ̀bíyà ṣe Ádámù ṣe farawé kìtàbà ṣe Ádámù ṣe farawé wáàsí ṣe Ádámù kò ṣe farawé ìròrí ṣe Ádámù kò ṣe farawé kákọ́yàn lẹ́kọ̀ọ́ ṣe Ádámù mo rí bẹ́ẹ̀ kọ́yàn ní wákàtí mẹ́ta tí ò sí fáànù àjọkò sábẹ́ mi náà sọ̀yàn ní markasi 3 hours ṣe Ádámù kò kọ́ alẹ́kọ̀ọ́ èmi ò rà àfa àná ìmọ̀ báwọn àmì ìdílé ṣe o tí wọ́n kọ́ àwọn ọmọdé tẹ́wàá lo 3 hours tẹ́wàá gẹ́gẹ́ gbogbo kíláàsì lẹ́ẹ̀ma wọ̀ ṣé Ádámù wọ gbogbo kíláàsì àdìgbé ṣe Ádámù wọn à ṣe fi ara wé ní gbogbo bí nǹkan tabaari ẹnìkan tó náà bẹ̀rẹ̀ sí kọtíra torí tí ṣe Ádámù pẹ̀pẹ̀ lórí ẹ máa kọ ẹ má tìjú ẹ má bẹ̀rù ẹ má kọ ẹ má tún ṣe tọ́lá yá àgbàlá tó dédé ló fi jẹ́ sí pé àfa Ibrahim Yasi àgbọ̀dọ̀ má wà bí ìjókòó rẹ̀ àgbọ̀dọ̀ má sojú ṣe wa nígbà tí èrí àwọn ìmáàmù kan dàtàbà ọ̀rọ̀ sí ibi wọn á jẹ mo bẹ́ẹ̀ lọ́wọ́ àfọ àdìbọ̀ mo bóyá ìrújọ́ méjì wọn jẹ ni wọn bá yájọ́ mẹ́wàá ni àwọn sáà kìkìkì àbí wọn ti lo Yorùbá fún àwọn gbàgbẹ́ wọn bí wọn ṣe kí wọn tẹ́ni wọn lọ ni mo ní àwọn àlọ́ wọn mọ́sálásí ìyá yín èsè ti àgbọ̀dọ̀ mọ́jọ kò sí torí tẹ Sheikh Adamu ọjà akéwú ẹ̀rí ẹ̀wọ̀ alákàfà yà ṣiṣẹ́ mi bàbá kò síjọba kan kò sẹ́nì kan kò sólówó kan tó rú ọ̀rọ̀ àwọn oníkéwú rò ṣé Adamu yóò bá ṣe nǹkan mọ́kásì gbúdù lẹ́rìí jọ bàbá yìí ẹnu àyè yìí làwọn afá mọ́kásì àtàwọn ẹgbẹ́ máa jókòó sí torí pé àwọn èèyàn onídàwọ̀ oníkéwú rò àwọn báyìí wá jíyà wọ́n ṣe wàhálà wọ́n ṣe gbogbo ẹ̀ kéwú náà wá dọ̀bẹ̀ lónìí ẹ̀wọ̀ afá wa rọrọ̀ síbi pẹ́ńsà ló tún dé o ó tún lò kàn ẹ̀wọ̀ kí ni èyí ṣe ní ọmọ ìlọ yóò máa bì sí yẹn kéwú àwọn Sheikh Adamu wọ́n ti tẹ́ nǹkan tó dáa lẹ̀ kí ló sì fà á tọrọ Sheikh Adamu lọ sí ìfilẹ́ bẹ́ẹ̀ bàbá mi dìbò tí ń gbà wọlé ẹ̀sìn Islamu nìkan náà ló promote ma nínú gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé torí ẹ̀sìn Islamu tó promote ma ló fi ní ká Ànábì Ádámà ẹ̀fọ́rí balẹ̀ fún àmàláíkà ẹ̀fọ́rí balẹ̀ fún Ádámà nítorí kíni nítorí mà ẹ̀sìn Islamu nìkan ni nígbà tó bá ti fọ́rí balẹ̀ ṣètọ́nù nìkan abá wà sẹ́kìbàrà ìkẹtàláàdì méjì mẹ́ta mẹ́rin lónìí olóhùn òsì wà sẹ́kìbàrà ìsẹ́kù àná ẹ̀ mọ̀ pé kíni yẹn kò ní ìsẹ́kìbàrà kò sẹ́kìbàrà yà sẹ́kù ṣẹṣẹ wà sẹ́kìbàrà olóhùn òsè ọwọ́ pìtàn bú fún Ọlọ́run tó dà ó pìtàn bú fún àbá rẹ̀ tí jẹ́ sẹ́ta àti jẹ́ Ànábì Ádámà Ọlọ́run ó ní khalaqtani min nar wa khalaqtahu min tin wọ́n ọmọ ni ibi iná ló ti dá mi tí mo bá bá yẹ̀pẹ̀ yìí dá yóò fi yẹ tí mo bá dá fi yẹ torí ibi iná ló ti dá mi. Òun ti gbàgbé
làákà ìbáṣe pa ní òní ó ti gbàgbé pé ńgbà tọ́lọ́ wọn dá wọn ọmọ ádámà níbi omi náà ló ti dá wọn omi náà ni ó sì pa náà kò ló fi lẹ̀ ọmọ ádámà kan ò lè fi lẹ̀ tó bá bá ọjà kò sọ ọmọ ádámà tó fi lẹ̀ kò lè fi lẹ̀ kò sí kò lè fi lẹ̀ tabaari gbogbo ẹni tí máa ń ṣe kí ni máa ń káyù sí àpá rẹ̀ kọ́ ìdá tí yóò sí èmi tí ẹ ṣe bá ń gún yàn àrọ̀ bẹ̀rẹ̀ ọmọlẹ́yìn àṣetánì ni torí àṣetánì ni ọlọ́run ní ọ̀dà ọ̀ọ́mọdéní wọn náà wọ́n dẹ̀dà ó ní àtẹ́jẹ́ àlùfíà máa yù síbi fíà wọ̀nyẹ́ síbi dìnnà wà nánú sọ́tù gbẹgbẹ́ ìyá yà má dá wọn àwọn ẹ̀dá tó fẹ́ dá yìí gbogbo wọn aburú ni wọ́n máa ṣe wọ́n máa yọ sọ́sì fún olú epo ni wọ́n máa fi àjẹrà wọn ni owó wọn ní gbé sọ́sì fún wọn máa fi àjẹrà wọn ni kọ́lọ́ pé wọ́n máa gun ọ̀kadà ni wọ́n bọ̀ gbogbo ẹ̀rọ àmàlà kàkiri aburú yìí ọ̀dọ̀ wọn náà ni ó ti wá ọlọ́ni ẹ̀ sábà wọ́n dáadáa mọ̀ tán ọlọ́ni kílélẹ́ wọn ni náà ẹ̀yìn màlànà ìlànà ìtọ́jà kí wọ́n wí ànákìdù dáhìlì lẹ́nu sùs sẹ́dá ilẹ̀ ti kọ́kọ́ ta kò ń jọ sí bóòlù ẹ̀sẹ̀ tí wọ́n ní láyé màlànà ọlọ́ni ọ̀dà ádámà ọ̀dà sọ fún wa tọ ọ̀gá ilẹ̀ kò ní balẹ̀ fún ni wàásù mọ́ríkàsì fi ní sùjúdù lillah òun lè yí táwọn afáàná sí ìlọsí mọ́sálásí wọ́n kí wọn fọlọ́ sùjúdù lillah sùjúdù amúrìlá òun lè yí tọ́lọ̀ ń pa àṣetánì láṣẹ pé forí balẹ̀ fẹ́ tó ní mẹ́jọ lọ ọwọ́ lọ ní inú náà ló ti dá mi ó sì dáhùn níbi ìyẹ̀bẹ̀ yóò fi ilẹ̀ tí wọ́n bá da tó sì ti gbàgbé pé omi jáde ọlọ́run sọ pé a dá wọn láti fi omi ó sì paná àmọ́ ìkéde làákà Jésù àwọn ọmọdé àwọn ọmọdé gbogbo ọmọ lẹ́yìn Jésù ni wọ́n máa tako àfa rẹ̀ gbogbo ọmọ lẹ́yìn Jésù ni wọ́n máa ṣe gbẹdẹgà fún àfa rẹ̀ ọlọ́run kò sí wa lọ́mọ lẹ́yìn Jésù káwá wo sẹ́wò ní Sheikh Adamu ṣe ìnáwó kanda ní ṣẹ́jú sí mi ó ní sọ́sẹ́ tí Sheikh Adamu ṣe ti gbogbo ayé tálọ́wọ́ sọmaráìsì ṣe Sheikh Adamu jùlọ ayé òun ní Sheikh Musoba Soglo ó jẹ́ kí gbogbo ọmọ àti markasi nádọ̀ tí ètí ìdè nígbà tí àwọn Soglo kẹ́kọ̀ọ́ níjọ́ tí wọ́n sọ̀rọ̀ àbí nádọ̀ bẹ̀rẹ̀ ní 1983 ẹ̀fọn kan ní òdòdó àwọn Soglo wọ́n ti wá sọ tẹ́lẹ̀ wá wo sẹ́tí Sheikh Adamu ṣe olóhùn nìkan ó ní nàṣánà fíà كطلابنا عاجل نتعلم اللغة العربية والإسلامية حتى تعددنا وكنا عشرات ثم ازددنا حتى صرنا مئات ولست مبالغا إذا قلت إننا اليوم بلغنا ألوفا وعشرات الألوف كلنا اقتبسنا نور العلم والإسلام لهذا المكان وعمل كل منا شعولة هذا النور معه إلى مختلف البلاد وفي مختلف الميادين فينا دعاة يدعون إلى الله بالحكمة والموعظة الحسنة وفينا وعاظ يتجلجلون في القرى ويدعون إلى الله وفينا مدرسون يعلمون في المدارس العامة وفينا الذين أسسوا المعاهد والمدارس على اختلاف المستويات لتعليم الدين الاسلامي وفينا موظفون في دواوين الحكوميه كالوزارات الخارجيه والداخليه وفينا من اقتصر على ما تعلم من هذا المركز ولم يلتئك بجامعه في داخل ولا في الخارج بل صار يعمل بما علم حتى ورثه الله علم ما لم يعلم وانا الاب الفقير من اولئك الفريق واخرون اللي التحقوا بالمدارس الانجليزيه وتخرجوا دكاتره منهم عبد الرزاق ابو بكر وهو محاضر في جامعه لولي واستاذ يونس عبد الله وهو قاضي في ولايه كوكي واخرون اللي التحقوا بالجامعات في البلاد العربيه كمصر والسعوديه وليبيا وسوريا وتحصلوا على الاجازات العلميه العاليه ثم عادوا الى بلادهم وهم الان في مختلف المناصب العاليه ومن اولئك الاستاذ محمد راجي ولم يكف الامر في نيجيريا بل تعداه الى الاقطار المجاوره كبنين وطوغو وغانا وصاد العاج فربما قوابت عدد منهم في جميع الاماكن التي مررتوا بها او التي سوف تمرون بها ان كان كل هذا وساق قريبا نظرا لكون هذا المكان بعيد عن الجو العربي فلا اجرب ان يكون كاس العمل على جود فرد واحد ولا يجد مؤونه لاحقه من الحكومه ولا من الجمعيه ولا ايها الا نادرا بل قام وحده حتى نجا على يديه عدد صاروا يساعدونه في عمله وكم من عقبه وكم من صعوبه وكم من اركله يدعو في طريق الاعداء ولكن الله تبارك وتعالى نصر عبده وعز جده وهزم الاعصاب وعده لا اله الا الله ولا نعبد الا اياه مخلصين له الدين ولو كان الكافرون يا صاحب الفضيله هذا قليل من كثير ممن يسمع به الوقت استعرضه الى فضيلتكم لتعرفنا نحن ومن اين نحن وكان استاذنا شيخنا ادم عبد الله العنوري يقول لنا دائما انه لم يكن قد تعلم في البلاد العربيه ولكنه تثقف بزيارته البلاد العربيه وبتصريف المشاهد العربيه عن عهده سنه 1946 الميلاديه. اليوم نقف وراءكم جميعا نتمثل الله الله akí apá àwọn àgbàgbà asàbùrù wàásù náà ló múná lọ asàbùrù wàásù. abẹ́kẹ́ jókòó ni o ká tó jókòó. ọlọ́run jàre bá síbò ní. tọ́ ẹ wo sẹ́ẹ̀tì Sheikh Adamu ṣe talẹ́ni náà tó produce gbẹgbẹ́ kọlọ́sà gbé tíra nílẹ̀ lárúbáwá kọ́má lọ́ọ́ kẹlẹ̀ tó ń lọ́wọ́ káàkiri wọn bẹ́ẹ̀ sọ tíra ẹ̀rọ àkàrẹ̀ mi lọ́ọ́ lè kéwù mi òun nìkan náà ni ìbẹ̀rẹ̀ ló ti gba lárúbáwá nígbà tó yá àwọn dúdú tó produce náà lórí kẹ́ máa kọ́ gbogbo àwọn yìí lọ òfin wa dàtí láwọn oníwàásù
ara àwọn tí wọ́n gbèsè sójú ọ̀nà ọlọ́run àárín ní gbogbo fídíò oríṣiríṣi àwọn tí wọ́n dálé tẹ́wúlẹ̀ tó tẹ́nu tí wọ́n kọ́ ní márkàsì ní àwọn kọ́ wọn ò lọ́ọ̀bì kankan tó ju márkàsì náà lọ ambassadọ̀ ń bẹ nínú ọmọ márkàsì bàbá wa Kabiru Sèyíti ambassadọ̀ ni ọmọ bàbá wa lórílẹ̀ òun náà ti dégò ambassadọ̀ kan bẹ́ẹ̀ Isa Salawudeen ambassadọ̀ nínú ọmọ márkàsì ẹ̀dítọ̀ ń bẹ nínú wọn Fẹ́mi Abbas ẹ̀dítọ̀ kọ́kọ́dù ọmọ kẹwù Sheikh Adamu ni gírámà ń bẹ nínú wọn tó lọ rẹpẹtẹ ara àwọn tó kẹ́kọ̀ọ́ ìbò lẹ́yìn kẹjáde márkàsì ara àwọn tó tún gbẹgbẹ ìlẹ̀ lárúbá ni wọn lọ gbogbo wọn dé wọn mú àyè ni iṣẹ́ wa yóò wá dúró ní Nàìjíríà nìkan ó dé Benin ó dé Kútọ̀nù ó dé Ghana gbogbo olúlódé nítorí wájú àjò jì ń bẹ náà tó sì dé mọ̀ ń bẹ ni pé kò wá rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹni kankan òun nìkan náà ló dúró tí ń sẹ́yìn kò sí kẹ́kọ̀ọ́ ilẹ̀ lárúbáwá ẹ wo àràbíyà Sheikh Adamu òun la dúró lélẹ́rí tàbí challenge oníkálukú ibẹ̀ náà ní tuntun sọ yìí kọ́dà tẹnu balẹ̀ wà bá ní ká tó kúrò yá tọ́ba já gbogbo certificate ti máa ń bẹ lọ́wọ́ rẹ̀ tọ́ba jẹ́ sípò ní Sheikh Adamu àwọn tíra pẹrẹpẹrẹ tó ṣe ni wàláhi wal Qur'an al-azim gbogbo certificate ti máa ń bẹ lọ́wọ́ rẹ̀ èmi lè bí ọ́nì tó ní màmí tíra pẹrẹpẹrẹ tọ́ba mà ń fún ní 1 million lẹ́sẹ̀ kanáà yá ọlọ́sẹ̀ wá charge me fún damages iye tọ́ba bá wàláhi tọ́ba yìí sàfẹ́ kẹsẹ̀ pé àfi gbìyànjú blankly ìtọ́ da wa lójú ni professor tọ́ba ní Sheikh Adamu òsì kankan àbí dọ́kítọ̀ tọ́ba ní Sheikh Adamu òsì kankan àbí gbogbo tí máa ń bẹ lọ́wọ́ rẹ̀ tọ́ba láyà jẹ́ ká jọ pàdé lórí ẹ̀rọ ayélujára wọn yìí èmi ò bí ọ ní tó ní mà kẹsẹ̀ pé ò ní mà ni mo wí sísan kò kí ṣe pé akẹ́ńdàmúlò ẹnu lásán ẹ wá wo gbogbo lánàá ó tó bí àwọn èèyàn ẹ wò ní asadu wa ìsìn lọ́pàá wọn yá kí ló asadu wa ìsìn ká mọ́ríàlá ìdàbíyà wà á máa nàbí ma alima hàtà wà rásà wù lọ́hùn àìmọ̀ máa nàbí yàrá tí wọ́n ń gbé kànú bí asadu wa ìsìn bá ń wọnú ọ̀rọ̀ báyìí tí ń wọnú lárúbá báyìí tí ń wọnú kẹkẹ báyìí ẹ máa wo èmanu náà bá yún mi nítorí ìtura yìí èmàwó ni akadadi akasanawi alẹ́ lárúbá àjọkò mbẹ ìwọ̀n aláṣọ lárúbá ajẹbi sẹ́ àmì tó jókòó Nàìjíríà tó dé pé Nàìjíríà yà nínú ẹ̀fọ́rọ́mẹ́ntì yà nínú kò jáde kó lọ́rẹ̀ ajá táyé ṣe kéwù rẹ̀ kó lọ́rẹ̀ kò wá kẹ̀kẹ́ tí ọmọ tọ́ba ní kò ọmọ kẹ̀kẹ́ lọ́ba ẹjọ́ kàdé òun náà kúkú challenge ọlẹ́ni tọ́ba láyà kọ́mọ bọ̀ ọ́bẹ̀ nínú àwọn tí Sheikh Adamu produce ni olúwa àfitì tóbi rẹ bíọ́ Sheikh Adamu bó ti lu ayé afáwa Ibrahim Suleiman afáwa Ibrahim Suleiman bí Sheikh Adamu ti lu ayé lásọ yìí ọlọ́wọ́ jẹ́ orí ayé ló bẹ́ẹ̀ ọlọ́wọ́ jẹ́ orí ayé ló bẹ́ẹ̀ bó ti ṣe mi ọlọ́wọ́ jẹ́ kẹ́rì ṣe bẹ́ẹ̀ àwọn ọjọ́ Sheikh Adamu kàrámà tọ́lọ̀ fún un yọ lọ tẹ̀tìrà fúnra rẹ̀ níjọ́ títìrà yìí dé pápá fún ẹ̀rọ wọn ta wọ́n sì kó o dé rẹpẹtẹ ọwọ́ àṣẹlọ́ Samsudeen bàbá wa ní gbogbo owó tí mo bá ń bi tírà náà mo fi support lè déwu 1985 èmi ò lè ṣe o ọwọ́ plane lọ́dọ̀ lárúbáwá ó jókòó kè sí kọ̀ǹpútà fa tàbí kọ̀ǹpútà ní ìjọba ti tẹ́ tó ti kó sí yọ̀ọ́kẹ́ àwọn máa gbé alọ́wọ́ kẹrin alákàtí bá gbẹgbẹgbẹgbẹ lẹ́bìtẹ́ ẹ jókòó ẹ̀ nàdúmọ̀ ó tún wá lọ jókòó ilẹ̀ lárúbáwá owó rẹ̀ ló fi ra tíkẹ́ẹ̀tì owó rẹ̀ ló fi hòtẹ́ẹ̀lì ó fi fámìlì ilẹ̀ lé ọwọ́ àtẹ̀tẹ̀ àwọn ọ̀dà owó ló fi kó ní kó sí dàrá sàn kílò hardcore bàbá wa kó gbogbo ẹgbẹ́ kọ̀ wá pé tàtírà kan kò ní í ṣe lọ́ọ̀ṣì kan kò sẹ́ni ó tó Sheikh Adamu tálọ́ lè kọ́ kẹ́bi rẹ̀ tálọ́ sọ́lá bá mi rẹ̀ tálọ́ ṣe kútu àbí rẹ̀ níta ń wí fún wọn gbogbo àná ẹ wá wo bọ́lá kàlẹ́ yóò bàtà àwọn akéwì Sheikh Adamu ọ̀tẹ́nu afáwọn Sulemanu afáwọn Sulemanu lọ ìbá tó dìde ẹ wà bá tó dìde kóyì ó fi ọ̀pẹ́ Sulemanu lọ wọ́n kàn tẹ́ ń lọ kàn tó ń dé bí sẹ́ni ó ti mọ̀ nínú láyé bá ń bẹ̀rẹ̀ ayé lọ́wọ́ wọlé àgbà fún tí bàbá yìí gbà fún Sheikh Adamu ẹni lọ́lẹ̀ láíláí ẹni owó ṣe ayé débi pé bí a ṣe ròyìn Ibnu Durayd òun là fà ọ̀rọ̀ ìpè ní wọ́n lọ́kọ̀ ní utiya Ibnu Durayd máa lam yakti kathiru minan nas kana min al-athriyaa alladhina utu hadda min al-jaahi wash-sharaf wal-maal wa kana mawhuban mana'ahu Allahu si'ata al-ibs wal-qudrati alayhi wa kasrata al-'ilmi wa tamakkun minhu wọ́n ti lo ayé ẹ̀mí rẹ̀ tó wá gùn 90 something years ní Ibnu Durayd lò láyé olówó oníyì ọlápẹ̀lẹ́ ó sì ní mà ọlọ́run ṣe bàbá yìí alákọ̀ọ́ ìgbẹ́jọ́ ọlọ́run ọba agbálagbà yìí àtẹ̀yìn àti bọ́dà yìí àtàwọn tó kù kò ní lọlẹ̀ o nádọ̀ bukatu mubaraka àtàwọn àwọn ọmọ yìí náà òun náà ní lọlẹ̀ ọlọ́run wọlá ẹni efẹ́ kẹ́ máa fowó ti sọ́ọ̀bù àmì ya rọ́bì alákòóso ọlọ́run ẹsẹ̀ sùúrù àdúrà nìṣe ọlọ́run mọ́sà wọlá àtàlẹ́bí Muhammad wọlá àtútòbí rẹ ọlọ́run wọlá àbígbà fún táwọn tó sẹ̀yìn nílẹ̀ tí wọ́n gbà fún Sheikh Adamu ẹ lu ayé rẹ ẹ lu ayé pẹ̀lú àsìkò ẹ lu ayé pẹ̀lú àtàlẹ́ ẹ lu ayé pẹ̀lú alàlẹ́ iman wal ihsan àyè táwọn wà mẹ́rin ayé fáyà sí àyè téèyàn kọ̀rọ̀ mọ́ wà ní gbogbo gbèsè ayé rẹ ọ̀nà fún Sheikh Adamu gbogbo ọmọ rẹ òbí fẹ́ Sheikh Adamu ẹ̀yin rẹ̀ náà bí tẹ́lẹ̀ ní o ẹ̀wọ̀n sáré ní ìfẹ́ bàbá àti ìkàlẹ̀ bọ́ọ̀lù ẹ̀wọ̀ bó ti máa ń dàbẹ̀ sí pásítà rẹ̀ yóò sì máa lọ sókè ní ìyá yóò bàbá àbí márkàsì yóò tàbí márkàsì Daniel owó láyè àgbàkà tàbí Muhammad ọlá ilé ẹgbẹ́ bí ọlọ́run ẹ̀mí kúkú tó àfáàyà àti ìlú ìwé ṣe sọ́ọ̀tì gbogbo àwọn tó ní ìkẹsẹ̀ láyé ẹ̀mí kúkú náà lò àfáàwà tọkọ sí Adamu kéwu 40 something years 38 years àfáà tábìlì àdábì 38 múrítàlá 38 ẹ̀rọ àwọn àwọn tí wọ́n ṣe kọ́ láyé múrítàlá oṣù mẹ́fà pẹ̀lẹ́ lọ́lọ́ Ọbásanjọ́ gbà olọ́dún méjì ó kú omi ó tún lọ́dún mẹ́jọ kọ̀mọ̀ ní orúkọ tó múrítàlá àti ọmọdé olùpàtà fi àyè nìhú àti fẹ́ǹtì tá a bá yà sí rí ṣe òun ni gbogbo ẹ̀mí rẹ̀ kéèké àti ìlú ọmọ ọba mẹ́jọ ọlọ́mọdé yà yọ parí láíláí
ẹ̀sán ní àyè yóò ní parẹ́ láíláí ilé tí wàá fọ àwọn Suleiman lọ́tẹ́ náà ò ní parẹ́ láíláí ọ̀dọ̀ àfọ àtàyè sì ní parẹ́ láíláí àlífọ̀ ọ̀dọ̀ tí náà ò ní parẹ́ láíláí àfọ àwọn ọ̀rọ̀ sí ni kò ní parẹ́ láíláí máa ń pàlú sí bẹ́ẹ̀ náà àmọ́ àwọn kàńdà náà bẹ́ẹ̀ gbogbo yín agbọ̀dọ̀ ṣàdúrà fún yín tọkàntọkàn torí tá a bá lọ máa bú tá a bá ní kí n pìtàn bú síbi àfa rẹ̀ tá a bá lẹ́yìn ọmọ rẹ̀ yìí á lò gbogbo àsìkò fún àwọn àtàwọn ọmọ ìṣàdúrà fún ìdálẹ́ bẹ́ẹ̀ ọba rí ọmọ kọ́ ma ẹni máa yọ ọmọ dáadáa o ẹ̀wọ̀n máa ń wù ṣe falẹ̀ jẹ́ tọ́pọ̀ nà jẹ́ ẹ̀wọ̀n ìyàwó olúdù bó ṣe ṣe tọ́pọ̀ yìí rẹ̀ ẹ̀wọ̀n wà nábì Ismail bó ti ṣe tí ìyàbá rọ máa bú ẹ̀ máa fi àkàdá kí wọ́n tọrọ máa bú ọlọ́mọ sì wà lọ́mọ akéwù bú ọlọ́mọ jà máa pìtàn bú síbi àfa wa ẹ̀ ṣe mú mi ni wọ́n sọ̀rọ̀ bú àwọn àbẹ̀kọ́ sọ sí wọ̀ ta ló ń lú rẹ̀ tó tó pèsè àwọn tó jáde àti màdàmù wọn ò bí wọn rẹ lójú ayé wọn tó ní àbúrò ni lẹ́yìn sẹ́kí máa làní nìkan tí pèsè ká bàbá rẹ látà àgbà yóò ní àdámsì dáhùn mọ́ta yóò sọ fún àdámsì dáhùn mọ́ta ọ̀pọ̀ níjàsà mọ́ rí ẹnìkan wọn pìtà ìpè ẹ̀rọ ọba àbúrò mi ṣé àdámù ẹni tó wú wò tó bá lójú sí àdámù ẹni tó wú ẹ̀rọ ọba àbúrò mi lágbègbè kò lè wí bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ wàláhi wọn kò ránì màdì wàláhi kò tó bẹ́ẹ̀ ẹ má máa ṣe tàkídù zambi bí máa yù sí olùmẹ́dìá ìdá yọ̀ ọ̀dẹ́ gbà ẹ má sàbùkẹ́ sáà sí àdámù ẹ̀ ń kọ́ ọlá sí àdámù ẹ̀ ń kéré ẹ̀ ń fẹnu gbé sí àdámù ga ọmọ akẹ́wọ́n tó bá kó lẹ́yìn sí àdámù àti mọ̀kẹ́lẹ́ kẹ́kẹ́ kó wàláhi wọn kò ránì màdì gbogbo ọmọ akẹ́wọ́n la kànú kó kó àná má pè é kẹ́kẹ́ kó mọ́kásì kílẹ̀ gbé dàgbà irú yìí ti pọ̀ ẹ wọ àwọn atẹ́tù wọ́ọ̀mọ̀ pílísì àwọn èèyàn jákèjì àwọn èèyàn mi akéwù mi adéwọ̀n alábòtò ta ló lè kó àwọn ọmọ yẹn lójú àbá mọ̀mọ́ tó nínú àná ta tó kó àwọn ọmọ yẹn lójú nínú àná àtòní ìtumọ̀ tó tó bí sẹ́ni pé kò ní tán láíláí olúwa àwọn àmọ̀dúró mẹ́ta bá pẹ̀lú wọn gbogbo ọkà wọn lọ́wọ́ pẹ̀lú wọn yà ara wọn ló dìnnà sí wa wọ́n dá mi lójú bẹ́ẹ̀ torí wọ́n fẹ́ràn àfáyà sí èmi lè mi pè wọ́n ní Maryland lẹ́kọ̀ọ́ mo ní àfáyà sí wọn rẹ̀ wọ́n ní kí ló ṣe àfá dẹ̀dẹ̀ bí àbá ṣe bẹ̀rẹ̀ wọ́n mi níjọ́ àlàmì sí mo ní ìbéèrè àmọ́ wọn á pe àfáyà sí wọ́n dẹ̀ pé kọ́ọ̀lù mo ní adákẹ́ pé mo dìrú nísì wọ́n ní sẹ́ni àní ẹ̀ pé wọ́n mo tá pé mo dìrú wọ́n pè é nísì wọ́n sì jọ sọ̀rọ̀ mo mọ̀ pé ọkàn mi dìrú gbogbo yàrá ni ọwà abiyama rẹ ni àbá jákèmọ̀ ìwọ̀n ni sọ fún wọn ní màá yí pọ̀ jákèmọ̀ òun lè kéwú lálá níbo la ń lọ ilé kéwú jákèmọ̀ ni gbogbo àwọn alásàlátù àwọn ọmọ àwọn aláyè ẹnìkan nígbà àwọn ẹ̀rọ tọ́lá ìfẹsẹ̀ wàhálà gbogbo ọmọ alásàlátù tẹ̀ pòdùsì ẹwà tó kọ gbogbo wọn kéwú gbogbo ẹ̀ ní òní àlùbáríkà ọlá àfẹ́tísí Ádámù sọ àlùbáríkà ọlá wàfáwù tá a fa àyìn lágbòdì ní ṣíṣe Ádámù torí yàyà ọlábọ̀ àwọn èèyàn bínú wọn ní sẹ́wọ̀n àkúrọ̀ ni àfáyà àfọ̀sọ̀ àfọ̀yà ṣe Ádámù ari òfin wa kọlà sọ́kà yá bàbá tí wọ́n ń béèrè yìí kì í sọnù bàbá wọn bèrè yàyà yìí gbogbo àkílẹ̀ fẹ́ ọ̀dà gbogbo wa sì ní màsẹ̀ lórí àná ọ̀gá mi dáná sí wa wọ́dún wò ó sì tiẹ̀ ǹjẹ́ yìí tó tàbí yàrá ǹjọ́ lè dáhùn sí àbí yàrá ǹjọ́ ọlọ́mọdé àbí yàrá gbogbo wa ọlọ́run Allahumma ja'alna min ibadika salihin as'aluka bi tamam al-'izza wa jalal al-hayba wa 'izzat al-qudra wa tabarruk al-'azama an taj'alana min ibadika salihin alladhina la khawfun 'alayhim wa lahum yahzanun olúwa wọlé àtàwọn ènìyàn náà fi bí ọ ó kọ mẹ́rin nígbà fi bí ọ mọ́sá fi wá sínú ẹrú rẹ kò ní dàfà rẹ ẹrú rẹ kò ní ṣe dàbà fún yẹn ẹrú rẹ àwọn àfa àdákùn òní ní màmá yìí kó wá jáde gbogbo ti ṣe wọn sùn tàlọ́mọ ẹ ṣe ẹrú rẹ irú wa bẹ́ẹ̀ ẹrú rẹ ò ní ṣe olúwọba gbogbo ohun tí wọ́n gbé lágbàá kò má di ọmọ tó ọbọ̀tọ́ yẹn ọ̀la yìí àjẹbí ọ̀nà níta lè gbà àwọn ọ̀fẹ́ kan fámìlì wa kí làwọn fámìlì wa fámìlì ọlọ́mọdé àmà fi lọ́yà ìtì àná mi ìbáraẹ̀ka sọ̀rọ̀ yìí tó bá ti fi wá sínú ẹrú rẹ á ṣe yìí èyí tí n sọ yà ládùúgbò àtúnṣe yà gbogbo sóòrùn tá a bá lọ ìmìlẹ́dùn zone 1 zone 2 zone 3 zone 4 zone 5 zone 6 zone 7 zone 8 zone 9 zone 10 káma lọ gbọ́ sóòrùn lọ lérí èyí tí mo wí yà èyí dàbà mi láyéláyé ọ̀rọ̀ pọ̀ àmọ́ kò sáyé tó bẹ́ẹ̀ hasa kọ́ni lómi kẹsì rẹ̀ mímọ yẹn sùnmọ́ òbí wọ́n àstàrídùhù ilà àfọ́jú láti kọ́ àlìlórí wọ́n sọ tó lẹ́nu kọ́ àni màsùmọ́ọ̀rọ̀ àlìlórí wọ́n alamu lè dáwọ́ ti mọ̀fọ́ọ̀rọ̀ àlìlórí wọ́n imáàmù fi tafsiri mọ̀tìbọ́ọ̀rọ̀ àlìlórí wọ́n misaalu haq wọ́n mikiyari siri àlìlórí wọ́n sheikh duwat lana fi rabahu àlìlórí biro ishir al-arab wa akiliyat al-adib wa malakat al-ta'lim wa ta'lim inda malaka ختاما ان الاسره الادميه طيبه مباركه ويكفي ان نعرف من اعيانها صاحب المعالي مدير المركز وامام المركز وخطيب المركز محمد حبيب الله ادم عبد الله لنرى انه مع باقي الاسره بخير خلف لصلاه العين سبحان من لا اله ولا خطا وفوق كل شيء عظيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وبين تمام نجوم ارنا سيدي ما gboro fún ẹ bá mi gba bẹ́ẹ̀ mo ṣe mo sọ manu. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.